ẹ̀yin ènìyàn mi ẹ kálẹ́ èyí wà lẹ́ni ò sí nǹkan mo ráyé mo sáfáyé mo júbà ẹ̀yin ìyá mo júbà ẹ̀yin bàbá ẹ wá gbọ́ ọ̀rọ̀. This story is so pathetic. Mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin. Ẹ jẹ́ ká máa kọ́gbọ́n pàápàá ẹ̀yin obìnrin ẹ̀yin ọ̀dọ́bìnrin ẹ wá kọ́gbọ́n ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n. Ìkìlọ̀ lóríṣiríṣi jáde fún arábìnrin ṣùgbọ́n ó ṣe tí kunkun ṣùgbọ́n Ọlọ́run padà kó yọ. Ní oríṣiríṣi ọ̀nà ni Ọlọ́run gbà tó fi ń bá wa sọ̀rọ̀. Oríṣiríṣi ọ̀nà kí àwa ká ní etí ìgbọ́ àti àyà àgbàṣe òun ló ṣe kókó ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú fídíò yìí. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń wo fọ́nrán yìí mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí. Ẹ bá mi share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jẹ́ ká kọ́gbọ́n. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ ní this is real life story. Kì í ṣe ìtàn kì í ṣàgbélẹ̀rọ ìtàn òun lélẹ̀ ìtẹ́fẹ́ gbọ́ yìí. Mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ wò. Èmi ọmọ yín náà ni o. Àkàlàmàgbò tí ẹ ti mọ̀ wá látàná tí kì í ṣe ní náà ni. Ṣé mo pa àwa ò kì í fàágùn nítorí àwọn ènìyàn wa tó wà nílé torí dátà ẹ̀ ní láàfún. Mo ní ẹjọ́ kí ló ṣe wá ní sí mo dá àwọn ọmọ ni àmọ́ ní mo mọ̀ wọ́n obìnrin lẹ́nu ẹ̀ mo ní mo mọ̀ ó lẹ̀ mọ̀ mo ní ó ní báwọn ṣe jẹ́ sí mo ní bí eré àdàdì mi ni mo ní àná alánà mo dẹ̀ fẹ́ lọ ọ̀dọ̀ wọn ó ní òun líǹkì mọ́ ọ̀rẹ́ wọn kan pé ọ̀rẹ́ wọn yẹn ló sọ pé wọ́n fẹ́ wẹ ọṣẹ kan pé wọ́n ti wẹ ọṣẹ yẹn wọ́n á sọ pé kán fi bá obìnrin sùn láago 2 pé kò dẹ̀ gbọ́dọ̀ yẹ mo ní mo ṣe gbẹ́ni yẹn blocking nìyẹn. ẹ̀yin àti wọ́n dẹ̀ láde wọn aago 2. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àgbàlẹ̀tù ẹ káàbọ̀ sí orí ètò ìrìn àjò Àgbàlẹ̀tù that's the journey. ètò yìí wọn la fi máa ń kọ́ ẹ̀kọ́ lára àwọn èèyàn tó jẹ́ pé ojú wọn ti rí ní ìgbésí ayé wọn. ètò yìí làbá tún máa dàpé ní ohun ojú rí the journey. mo ní àlejò pẹ̀lú mi ní studio a tún gbọ́ ìrìn àjò tiwọn náà láti mọ ohun tí ojú àwọn èèyàn ń rí. obìnrin ni wọ́n ṣùgbọ́n a ò ní ṣí ojú wọn síta nítorí àwọn nǹkan kan tí wọ́n máa sọ lórí ètò yìí nítorí ọjọ́ iwájú pàápàá jùlọ ọjọ́ iwájú tiwọn àti ti àwọn ọmọ wọn. arábìnrin ẹ dárúkọ yín a fẹ́ gbọ́ ìrìn àjò yín lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàsán gbogbo ọmọ Nàìjíríà orúkọ ti tèmi ni Adéníkẹ́ láti ìlú Ìbàdàn. ẹ tó ẹni ọdún mélòó báyìí? mo ti pé 32 years old. 32. ṣọmọ Ìbàdàn ni? bẹ́ẹ̀ ni sá. ẹ jẹ́ àwọn ibi tí ìrìn àjò yín ti bẹ̀rẹ̀ ẹ tẹ̀síwájú. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Adéníkẹ́ mo jẹ́ ọmọ ìlú Ìbàdàn tí ìyá tó bí mi jẹ́ ọmọ Ìbàdàn àti bàbá tó bí mi ní ọmọ. mo jẹ́ ọmọ ọdún 32 years old. mo fẹ́ sọ nípa ìgbésí ayé mi kó lè bá kọ́ àwọn ọmọ Nàìjíríà yòókù lọ́gbọ́n. ìyàwó méjì ni bàbá mi fẹ́. ìyá mi ni ìyàwó ìyá mi dẹ̀ tún ní ìyálé. bàbá mi jẹ́ oníṣòwò kan nílùú Ìbàdàn níbi ọjà ti gbòòrò dáadáa nílùú Ìbàdàn ó ń ta aṣọ níbẹ̀. bàbá mi ní owó lọ́wọ́. ọmọ tí bàbá mi bí èmi ní ẹlẹ́ẹ̀kejì nínú ilé bàbá mi èmi ní àkọ́bí nínú ilé bàbá títí tèmi náà àmọ́ ìyálé ìyá mi ti bí ọmọ 7 tí ọkùnrin jẹ́ 4 tí obìnrin jẹ́ 3. bàbá mi jẹ́ nìkan tó ní owó lọ́wọ́ bọ̀ ìgbà tí wọ́n ní owó lọ́wọ́ wọn ò fi rán mọ́ ọmọ kankan tí wọ́n bí jáde àtọmọ ìyálé àtọmọ ìyàwó wọn ò fi mọ kankan nínú wọn. gbogbo wa ni wọ́n fi síbi ẹnu ìkọ́ṣẹ́ àmọ́ wọn ò ṣe freedom fún wa kò kí ń ṣe àwọn gangan náà fi wá síbi ẹnu ìkọ́ṣẹ́ o ìyá kálukú ló mú kálukú lọ síbi ẹnu ìkọ́ṣẹ́ tí wọn ò fi wọ́n sí ibi iṣẹ́ wọn ò dẹ̀ sanwó ṣẹ́ wa àmọ́ wọ́n ní owó lọ́wọ́ nígbà yẹn. wọn ò mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ wípé ọmọ ní kára àmọ́ òye yẹn kò yé wọn. ẹ jẹ́ ń dá yín dúró díẹ̀ mbẹ́ kí n béèrè àwọn ìbéèrè kan. ẹ ní màmá yín mélòó náà bí? ìkúnlẹ̀ 9 ni màmá mi bí bọ̀ 2 la kù. ṣé mélòó ni wọ́n bí nínú 9 yẹn tí wọ́n bí ọmọ tó dẹ̀ dàgbà? 9 náà ni wọ́n bí. tó dàgbà? bẹ́ẹ̀ni. ẹ wá kù 2. bẹ́ẹ̀ni.
méje ti kú. bẹ́ẹ̀ Kí ni ọjọ́ orí àwọn méje tó kú yẹn nígbà tó máa jáde láyé? èyí tí ó jáde láyé tí mo mọ èjì ẹ̀ ó pé 7 years old kó tó jáde láyé. àwọn yòókù náà máa ń dàgbà bí kan pé 4 àbí 3 àbí 4 àbí 5 bọ̀ èyí tí mo rí pé ó láàsì ó pé ọmọ ọdún méje àti skul náà ti gbé wálé tí wọ́n dẹ́kun láwọn àbúrò tí wọ́n bí tẹ̀lé mi ká tó wá kú méjì. Ok, ẹni méje ni ìyáálé màmá yín bí. Ṣé àwọn méje tí wọ́n wà kò sí kankan tó mú ọmọ ìyálé kankan. but ìyàwó ní nǹkan ṣe? bẹ́ẹ̀ ni Na ẹ tún sọ pé bàbá yín lówó lọ́wọ́. bàbá mi ní owó lọ́wọ́. Báwo lẹ ṣe mọ̀ pé bàbá yín lówó? Ìgbà míì ọmọ máa ń lérò pé bàbá òun lówó lọ́wọ́ tí bàbá ò dẹ̀ ní. ìgbà tí mo délé ayé tí mo gbọ́njú mo sì bá owó lọ́wọ́ wọn. wọ́n ní ilé wọ́n dẹ̀ ní mọ́tò. Ilé mélòó? wọ́n ní ilé méjì wọ́n dẹ̀ ní mọ́tò ẹyọ kan. bọ̀ bí wọ́n ṣe lówó lọ́wọ́ tó wọn ò fi mọ ìyàwó wọn ò dẹ̀ fi mọ ìyálé wọn ò dẹ̀ fi mọ èmi náà àtàwọn ẹ̀gbọ́n mi yòókù. Ilé méjì, ṣé kan lára àwọn ilé yẹn lẹ ń gbé? rárá o Níbo lẹ wá ń gbé? wọ́n padà sí family house náà ni. No, n tí mò ń sọ ni wípé ìgbà tẹ́ ẹ wà pẹ̀lú màmá yín inú ilé yẹn náà ni ìkan lára àwọn ilé yẹn lẹ ń gbé. bẹ́ẹ̀ ni Ilé kejì nǹkan wọn fi rent àbí bẹ́ẹ̀ ni ìyáálé ń gbé? rárá o ìwé ojú kan náà ni ìyàwó àti ìyálé ń gbé. Ní gbogbo yín ń gbé. bẹ́ẹ̀ ni. Ṣé ìbáṣepọ̀ tó dán wà láàrin màmá yín àti ìyáálé wọn? kò sí ìbáṣepọ̀ tó dán bí èmi ṣe gbọ́n torí pé ìyà jẹ mí gan. Now láàrin bàbá àti ìyáálé ẹni bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ẹ̀yin tí wọ́n fowó mọ̀ yìí ni wọ́n fowó mọ̀ ìyáálé náà àtàwọn ọmọ tẹ̀. bẹ́ẹ̀ ni. Tí dìsín ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n tàn yín. rárá o wọn ò tàn mí o. Ok, ẹ máa bá story yín bọ̀. nígbà tí bàbá mi tí owó rọ̀ǹda nínú ọwọ́ wọn tán tí wọn ò ní owó wọn kan lọ́wọ́ ìyá mi bá struggle láti lọ sí Èkó ní Ìbàdàn náà kan tó lọ sí Èkó. wọ́n ń ṣe jámàjàmọ̀ wọ́n á ṣiṣẹ́ wọ́n lè ṣiṣẹ́ alágbàfọ̀ wọ́n lè ṣe bíríkìlà pé ká lè jẹun. gbogbo ìgbà yẹn dẹ̀ ni a tún sick mi àtàbúrò mi tó máa tẹ́ wa sínú yàrá àwa méjèèjì kan fi lè wá iṣẹ́ lọ ká fi lè jẹun. gbogbo ìgbà yẹn kò sí owó lọ́wọ́ bàbá mi mọ́ o gbogbo ẹ ti wá sí ilẹ̀. ìyá mi àwọn ọ̀rẹ́ wọn wá invite wọn pé kán lọ sí Èkó pé iṣẹ́ wà lÉkòó ní ìgbà yẹn. Wọ́n invite màmá yín? bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ wọn. ìgbà tí bàbá yín tí wọ́n kí owó tó run down lọ́wọ́ wọn irú life wo náà ń gbé? life wọn ò balance o bí mo ṣe rí. nígbà tó wà lọ́wọ́ wọn? nígbà tó wà lọ́wọ́ wọn bí kán máa gbé àwọn obìnrin káàkiri kán dẹ̀ máa mutí tí náà gan báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ wọ́n sì ń mu ọtí. ṣé wọ́n máa ń gbóbìnrin yẹn wálé ni tẹ́ fi máa ń mọ̀? wọn ò gbé wá lérí o. báwo lẹ ṣe wá mọ̀ pé wọ́n gbóbìnrin wá? bọ̀ ìgbà tí wọ́n bá nǹkan tó máa ń fa ìjà láàrin àwọn àti ìyá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ obìnrin náà ni wọ́n á dẹ̀ lù wọ́n. wọn ò sí bíbá yìí ẹlẹ́dẹ̀ wọn wà níbẹ̀ wọ́n á lù wọ́n débi pé wọ́n á padà gbé wọn lọ sí hospital. tó bá wá ní kán sọ ọ̀rọ̀ nípa ẹjọ́ tó bá ní kí wọ́n rojọ́ màámi wa máa sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mọ̀ páwa náà kò ní ṣe pé bóyá mo ti kéré ń gbà yẹn. màámi náà wọ́n máa sọ̀rọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ pé kò tọ́jú ọmọ ó dẹ̀ tún yálè ó tún mutí tó máa gbé wọn wálé tí wọ́n bá fi owó pamọ́ tí ìyá mi bá lọ tọwọ́ bọ̀ pé ńgbà tó àwọn bímọ kalẹ̀ fún ẹ tó tọ́jú ọmọ tí àìsàn dẹ̀ ń pọ̀ mọ́ máa wọn lọ́wọ́ ṣé o fẹ́ káwọn wo ìfojúsùn kó àwọn méjì tó kù ni ibẹ̀ náà ni gómìsì ògbómìsì òtó tó ti máa wáyé tán ti máa lù wọ́n. so àìsàn ló máa ń pa àwọn ọmọ wọn yẹn? wọ́n máa ń wú ni tá a bá ti wú báyìí àìsàn yẹn máa pa wá. àwọn yẹn máa ń wú? àwọn àbúrò mi tá a bá ti wú òun ni láìsàn yẹn máa ń pa wọn. nǹkan kan náà dẹ̀ ló ṣe gbogbo wọn? bẹ́ẹ̀ ni ló ṣe èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gan àtàbúrò mi ọkàn bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà ti wú rí báyìí? bẹ́ẹ̀ ni àtàbúrò mi náà. báwo náà ṣe wá save ẹ̀yin tẹ́yìn o? àwọn Yorùbá náà ló máa ń ní ẹni tọ́lọ́run bá pa níbí lọ. so ká ní pé bẹ́ẹ̀ ṣe wú yẹn èyí tó ṣẹlẹ̀ sí ẹ̀yin náà ò rí tọ́jú bíi tàwọn ẹ̀yin náà ìbá ti lọ báyìí? ó ti wà náà kádàrá náà ni pé mi máa wà láyé torí gbogbo nǹkan tó máa ń fún àwọn yòókù náà wọ́n fún mi náà tèmi dẹ̀ wà life. okay. àtàbúrò mi. but kí ni medical condition tó ń sọ pé ó fà á táwọn yẹn ṣe ń wú? ọjọ́ orí mi ṣì kéré bọ́ gbogbo nǹkan tán sà máa ń sọ wọ́n máa ní ayé náà ni ayé náà ni. so gbójúmọ́ bàbá yín láti fi owó sílẹ̀ pé owó tó fi ń tọ́jú ọmọ rẹ̀ àbówó oúnjẹ rẹ̀? ìgbà tí ìyá mi gan kú gan
wọn ò fún mi lówó rí. Bàbá yín ò fún yín lówó rí. Wọn ò fún mi wà mọ́ kémi tó dáyé o bóyá wọ́n wá rẹrù ọmọ fún wọn ò pé ìkíní kan bọ̀gbà tèmi gbọ́njú tí n bá lọ bá wọn báyìí pé kán jọ owó gbà yẹn tí mò ń sọ gan owó wo náà fún àgbà náà 7 naira 6 naira tó fi wọ́ ìgbésí ayé mi pátápátá. Ó dáa ẹni wọn ẹnìkan sọ fún màmá yín pé iṣẹ́ wà lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni wọ́n wá níṣẹ́ wà lẹ́kọ̀ọ́ Èkó yẹn ni wọ́n ṣà máa ń lọ èmi ò dẹ̀ mọ̀ kókó iṣẹ́ tí wọ́n ń ṣe torí ọjọ́ orí mi gan ò kéré gan wọn ò ní fẹ́ sọ nǹkan tí iṣẹ́ tán ń ṣe níbẹ̀ wọn ò ní fẹ́ sọ fèmí wọ́n kàn máa wá ra oúnjẹ wá fáwa ni pé kémi àtàbúrò mi ká fi jẹun ká fi lè má wo ojú olójú. Ó wá dé stage kan bọ́n ṣe pè mí látẹ̀kọ̀ ní pé ó rẹ̀wọ̀n wọ́n ṣàgbé wọn wálé kò síbi tá a gbé wọn dé ní gbogbo ìgbà yẹn. Lórí kí wọ́n lọ sí Èkó láti lọ wá nǹkan tí kò sí gbogbo. bọ́ iṣẹ́ wo náà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó lọ sí Èkó. Hairdresser ni wọ́n ń ṣe. Wọn ò dẹ̀ kí ń sábà tà níbi hairdresser. Bẹ́ẹ̀ni wọ́n fi wá iṣẹ́ yẹn lọ sí Èkó nígbà yẹn. Ìgbà tán ṣáàdé láti Ìbàdàn dé láti Èkó sí Ìbàdàn wọ́n sọ pé mo ṣáà ká máa gbé wọn káàkiri ká máa rù wọ́n káàkiri. Àwa dọ́dọ̀ ẹnìkan ó ní ọmọ ìkí má parọ́ fún ẹ wọ́n ti lo ìyá rẹ̀ mo ní kí ló ń jẹ́ lílò wọ́n náà ti fi wọ́n ṣe oògùn owó. Ìgbà tí mo ṣáà padà dọ́dọ̀ wọn mo béèrè lọ́wọ́ pé kí lẹ wá débẹ̀ wọ́n ní nítorí pé ká lè bá a jẹ ká lè bá a mú pé àǹdẹ́ ikú tó ń pa ọmọ máwọn lọ́wọ́ àwọn ọ̀fẹ́ kó tó ń gba àwa náà lọ́wọ́ àwọn pé ló jẹ́ káwọn máa hustle káàkiri báyẹn pé wọ́n fi àwọn ṣoògùn owó ní Ọ̀yọ́ ní Fìdítì mi lè gbàgbé. Wọ́n ní wọ́n fi àwọn ṣe oògùn owó ní Ọ̀yọ́ ní Fìdítì. ní Fìdítì gangan bíbẹ̀ náà ti lo àwọn. Ìyẹn túmọ̀ sí pé wọ́n mọ ẹni tó lò wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n mọ ẹni tó lò wọ́n. Ṣé wọ́n sọ bí. mo wá ní kán júwèé ẹni yẹn pé kán dẹ̀ júwèé ilé rẹ̀ ibi tán lọ fún àwọn. Wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ló mọ̀ ọ̀rẹ́ àwọn yẹn ló líǹkì àwọn sọ́dọ̀ rẹ̀ pé àwọn àtọ̀rẹ́ wọn yẹn ni wọ́n plan láti lo àwọn. Ọ̀rẹ́ wọn lóbìnrin. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mẹ́yìn mi lóbìnrin. Ló táwọn fún ẹnìyẹn. Bẹ́ẹ̀ ni ló táwọn fún wọn bẹ́ẹ̀ ni pé kán lò wọ́n. mi ṣáṣà ti fẹ́ dárúkọ ẹni yẹn ibẹ̀ náà ti kú lọ́jọ́ yẹn. wọn ò rórúkọ ẹni yẹn dá. wọn ò rórúkọ yẹn dá bọ̀ wọ́n kàn sọ fún mi pé Ọ̀yọ́ ká tó dọ́yọ̀ ní Fìdítì pé ibẹ̀ ni wọ́n ti lo àwọn. ṣé wọ́n sọ bí ó ṣe ṣẹlẹ̀ bóyá ọṣẹ ni wọ́n lò àbújẹ ni wọ́n sọ. wọn ò sọ níbi ìbálòpọ̀ náà ni torí wọ́n ń yọ ìdín lábẹ́ ni. wọ́n ń yọ ìdín lábẹ́. wọ́n dẹ̀ gbẹ́kú ni ẹni tó sanra dáadáa wọ́n yòrò kú ni. ìgbà tí gbogbo àwọn kú eegun iná ni wọ́n ṣàlàyé fún mi pé káwọn kò lè ṣe wàhálà mọ̀ pé wọ́n ti lo àwọn káwọn ò dẹ̀ lè yèbọn. wọ́n á ní kí ló ń jẹ́ lílò wọ́n náà fi àwọn ṣoògùn owó ni. mo dẹ̀ bèrè lọ́wọ́ pé kí náà wá débẹ̀ wọ́n nígbà tí bàbá àwọn wa tí ó tọ́jú àwọn tí kálukú dẹ̀ ti dọ́mú ìyá rẹ̀ gbé pé ìyálé tí ń tèkì ọmọ rẹ̀ mélòó làwọn wá bí táwọn mọ̀ fi àwa náà wòran kó lè jẹ́ káwọn máa ṣe irú iṣẹ́ báyìí. bí oṣù mélòó lẹ fi gbé wọn káàkiri. 6 months. péré láti èèyàn tó sanra láàrin 6 months ẹ̀ náà fi kú eegun. ọjọ́ mi orí lè máa fọ́ wọn torí wọ́n máa gbọ̀n fún bóyá bíi 3 weeks ọjọ́ mi wọ́n lè máa gbọ̀n lọ́wọ́ tí wọ́n máa gbọ̀n tí wọn ò ní lè sọ̀rọ̀ ọjọ́ mi dẹ̀ ni wọ́n lè dòdì tí wọn ò ní lè sọ̀rọ̀ kẹlẹ́mì tó gbà. ẹni wọ́n wá ń yọ ìdín lábẹ́. wọ́n wá ń yọ ìdín lábẹ́ ìdín yẹn ni wọ́n ṣe lábẹ́. lójú ara wọn. lójú ara. ìgbà tẹ́ gbé wọn dé hospital kí ni hospital sọ. wọn ò gbà wọn. wọn ò gbà wọn rárá. náà fi gbé wọn padà sílé. ìgbà tẹ́ gbogbo táìmù tẹ́ ń sá kiri lórí wọn yẹn kí ni bàbá yín sọ. gbà tí ó sọ wọn kan lọ́wọ́ wọn. lọ́wọ́ bàbá. wọ́n ní àwọn ò lè gbà wọ́n sọ́dọ̀ pé sickness yìí ti pọ̀ jù pé ká mọ̀ gbé wọn lọ sọ́dọ̀ ìyá wọn ọ̀dọ̀ ìyá wọn náà la gbé wọn lọ tán fi kú. ọ̀yá ìyá yín. ìyá ìyá mọ́yìn mi ibẹ̀ la gbé wọn lọ ọwọ́ ìyá wọn àtọwọ́ ti tèmi àtàbúrò mi ni wọ́n kú sí. ok. statement tán kàn máa sọ last ni pé kí n má ṣe sí aṣẹ́wó pé mi gbọ́dọ̀ dámọ̀ràn pé mi náà fẹ́ gbé ìgbà aṣẹ́wó mo sì lọ lọ́wọ́n ọba ò ní jẹ́ pé mi ní ṣe. kíyá mi tó kú ọlọ́kọ kan ó bímọ kan síbẹ̀ kó tó wá fẹ́ bàbá mi ìyá mi ṣáàkù ó wá kúbi tá a máa sin wọ́n sí níbi tán bímọ àkọ́kọ́ sí ìyẹn lòun ò lè gbòkú pé wọ́n ti fẹ́ lómi bàbá mi náà ní wọ́n gbọ́dọ̀ sin sọ́dọ̀ òun. ìyẹn bàbá ti yín. bẹ́ẹ̀ ni. so àwọn ọkùnrin méjèèjì wọ́n kọ òkú mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn pé ṣé máa ń fòkú rẹ̀ gbà tó jẹ́ pé ìnira náà ló bá jáde láyé ṣé tí wọ́n á máa fi òkú rẹ̀ ráre náà ni kí dádì mi kàn gba òkú yìí lọ́wọ́ wọn pé kàn sin wọ́n sí wọ́n láwọn ò lè sin wọ́n sí pé ṣèbí àwọn ti ta ilé kìíní pé ilé kejì tó wá sí àwọn tó wá mọ̀ sí pé gbogbo òkú ọmọ rẹ̀
inú ilé yẹn náà làwọn sin sáwọn tán wá sin ìyá náà sì pé àwọn ọgbà kan lọ sin sílé ọkọ àárọ̀ mo ṣáà bẹ̀ wọ́n àwọn ará àdúgbò náà bá mi bẹ̀ wọ́n kán tó gba òkú yẹn lọ́jọ́ náà tán fi sin wọ́n láfítà gbà yẹn àsọmọ òjìyà iyò tó yà lọ ayé ó náà mi ò dá èmi àtàbúrò mi àmọ̀ jìyà láyé yìí o tátìjà àtìmú tó nira fún wa nígbà tí ìyá mi kú tán ìgbà tó pé ìyá mi náà ló máa ń bọ́ wa ló máa ń fún wa lóúnjẹ kò sẹ́nì kankan bàbá mi gan kò sówó lọ́wọ́ wọn mọ́ ìyáálé ìyá mi láfítà gbà yẹn á fún àwọn ọmọ rẹ̀ nìkan lóúnjẹ yóò dà wá síta wọ́n lè ní ká lọ máa ṣiṣẹ́ pé àbí ká lọ máa fà bọ́ ká tó dé wọn á nígbà bàbá wa bá tó dé náà látò jẹun. kí ni ọjọ́ orí yín gbà yẹn. mo wà ní 15 years old nígbà yẹn. kí ni èjì àbúrò yín gbà yẹn. bóyá 7 years old. 7 wọn dẹ̀ ní fún àti ẹ̀yin méjèèjì àtẹ̀gbọ́n àtàbúrò lóúnjẹ. mo ṣàṣọ fún bàbá mi mo ní kó jẹ́ kí n lọ kọ́ iṣẹ́ pé tí mo bá kọ́ṣẹ́ bóyá lọ́ọ́ máa gbọ́n ìyàwó àná mo ṣáà lọ ṣiṣẹ́ aránṣọ télọ̀ ibi télọ̀ yẹn ni mo máa lọ ọ̀gá yẹn ló máa fún mi oúnjẹ tó bá fún mi màá ṣẹ́kù màá gbé wá fún àbúrò mi mo fi odidi ọdún 6 kọ́ iṣẹ́ télọ̀ wọn ò jẹ́ kí n mọ̀ rárá mi mọ̀ tí mo bá gé aṣọ láàárọ̀ tó bá fi máa dọjọ́ kejì mi ní rántí bí mo ṣe gé aṣọ yẹn mọ́ ràbàrà bẹ́ẹ̀ ni mo fi pàdé ọkùnrin tó bá mi sùn tí mo fi lóyún àkọ́bí tèmi náà. kí ni ọjọ́ orí yín gbà tẹ́ 18 years old. 18 lẹ lóyún yẹn iṣẹ́ wo lọkùnrin yẹn ń ṣe. télọ̀ lòun náà. sobi iṣẹ́ télọ̀ yẹn lẹ ti pàdé ẹ̀ ṣàgbàlagbà lòun. gbogbo èjì ẹ̀ nígbà yẹn náà bóyá kò fi bíi 3 years jù mí lọ àbí 4 years. kó wà níbi 22. yes. so kì í ṣe pé òun náà ti tó gbéyàwó bẹ́ẹ̀ yẹn náà. kò tí tó gbéyàwó ó ti níṣẹ́ rẹ̀ náà lọ́wọ́. ok mo ń gbọ́ yín. ibẹ̀ ni mo ti pàdé ẹni tó fún mi lóyún mo bímọ kìíní mo dẹ̀ bímọ kejì ṣe wedding dèpòdèpò bóyá mo ṣe introduction. tún ilé ẹ̀ lẹ kó lọ. ilé rẹ̀ ni mo kó lọ gbà tí àwọn bàbá mi ní kí n mú ẹni tó fún mi lóyún wá ọjọ́ yẹn náà wọ́n fámìlì fún pé kó máa mú mi lọ. níjọ́ tí ó wá gangan bùkátà fi bí alọ́run tí wọ́n ní nígbà tí wọ́n tẹ̀ gbé náà tẹ́lẹ̀ òun gangan ń kọ́ àwọn òbí ẹ̀ ṣe ẹ̀mí ìtàwọn òbí ẹ̀. àmọ́ dáhùn òbí ẹ̀ mú. ó mú yín débẹ̀. ó mú mi dọ́dọ̀ ìyá rẹ̀. ṣáwọn òbí ẹ̀ tẹ́wọ́ gbà yín. bẹ́ẹ̀ ni. mo ń gbọ́. wọ́n tẹ́wọ́ gbà mí ìgbà tí wọ́n mú mi débẹ̀ tán mo ṣàṣàlàyé fún pé mi ní ẹnì kankan kó má fìyà jẹ mí o pé tí ó bá wọ̀ kó jẹ́ kí n ṣẹ́ oyún ó ṣàní kí n má ṣẹ́ pé òun máa tọ́jú mi ìgbà tí mo wà nínú oyún ẹ̀ lèmi àkọ́bí tí ìyá mi bí sàn ó kàn máa wá lọ́jọ́ yẹn á gbé ọmọ kalẹ̀ fún mi á lóun ń bọ̀ òun náà dẹ̀ ti bímọ. ìyẹn ọmọ tí màmá yín ti bí tẹ́lẹ̀ fọkùnrin tẹ́lẹ̀. obìnrin lòun náà ó ti bímọ á kàn gbé ọmọ kalẹ̀ fún mi ni màbá ní kí ló ṣẹlẹ̀ tó fi gbé ọmọ kalẹ̀ yóò lóun lọ sóde òun ò dẹ̀ fẹ́ gbé ọmọ yẹn lọ sí òde èmi ò mọ nǹkan kan ó bímọ kìíní ó bímọ kejì ó bímọ kẹta gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ yìí mi ò mọ̀ pé èèyàn yálè mi ì mọ̀ pé obìnrin tó máa ń yálè téèyàn bá wà ní ọkọ ọgbọ́n orí mi ò tí ì gbé gbogbo ìgbà yẹn. ẹ̀yin náà dẹ̀ wà nílé ọkùnrin yẹn. èmi náà dẹ̀ wà lọ́kọ̀ bí mo wà nínú oyún first born mi nígbà yẹn. ìgbà tó bá gbọ́mọ kalẹ̀ ọkọ mi máa béèrè pé níbo ni mo ti rán màá lọ́mọ ẹ̀gbọ́n mi ni pé lóun jáde bọ̀ òun jẹ́ nìkan tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ kò fẹ́ sọ fún mi nǹkan tí ọkọ mọ̀ sọ fún mi ni pé ikú tó sápà ìyá rẹ̀ ọ̀yà àkọ́bí ìyá rẹ̀ wọ́n ṣàfẹ́ kó tún pa òun náà màá máa ní kí ni ìtumọ̀ nǹkan tó ṣe pé ṣéyìn sọ̀rọ̀ àṣírí wá fún ọ ni mo sọ fún ẹ kí ni nǹkan tó ṣe yóò ní kó lè yí ọmọ kékeré ní í ṣe é pé níbo ni ẹgbẹ́ ẹ lọ látàárọ̀ tó gbọ́ ọmọ kalẹ̀ ọmọ yẹn máa sun ọ̀dọ̀ mi ọjọ́ kan náà bí wọ́n tún ṣe pè mí lórí ọ̀rọ̀ tiẹ̀ náà nìyẹn pé ó rẹ òun náà mo bá dọ́dọ̀ ẹ̀ mo ti rí náà ọmọ nígbà yẹn ó wà ní bóyá bíi 28 mo wá ní kí ló ṣẹlẹ̀ sí ẹ lágbájá ó ní gbogbo àtọ́ òun máa ń gbé ọmọ wá sọ́dọ̀ òun iṣẹ́ aṣẹ́wó lòun lọ́mọ ṣe nígbà tọkọ òun ò tọ́jú òun tí ọkọ òun ò wá lé mọ́ ti fẹ́ yàwó lé òun ṣíṣe aṣẹ́wó ló wá kàn tó dẹ̀ mọ́ orúkú tó pa ìyá wa ṣé wọn náà tó fẹ́ kí ogun yìí kó tó ń ja ìwọ náà ni àbí kí ni sáǹpù tó fẹ́ fún èmi nígbà tí wọ́n ń ṣerú nǹkan báyìí mo ṣàbílẹ̀ pé ta ló lo ìwọ náà ó ní ọkùnrin tó ń bóun sùn pọ̀ òun ò lè sọ pàtó ẹnìkan báyìí tó ń bóun sùn tó fi jẹ́ pé òun náà ó ń yòrò díẹ̀díẹ̀ òun náà sún kí ọmọ 28 years nígbà yẹn ó sún kò ní tí náà báyìí bó ṣe wà kò jèrò ayé kò jèrò ọ̀run kò tí ì kú dì sí. kò tí ì kú bọ̀ kò jèrò ayé kò jèrò ọ̀run ọkọ ti gba gbogbo àwọn ọmọ yẹn ní ọwọ́ rẹ̀ mi ì dẹ̀ mọ́ kókó bíi tọkọ ìgbà kan lẹ́yìn àtọkọ ẹ̀ máa jọ ń sọ̀rọ̀ mi ì mọ́ kókó bíi tí
ọkọ kó àwọn ọmọ lọ. a ti wà níbi ọjọ́ orí wo ń sìn. ó ti máa wà ní bóyá bíi 38 àbí 40 báyìí. ó dẹ̀ ti wà ní kíní ẹ̀ ti wà lára ẹ̀ láti bíi 28 àbí kò dẹ̀ kú. kò dẹ̀ kú bọ̀ ó máa ń sún kì díẹ̀díẹ̀ tẹ́ bá rí máa rò bóyá ọmọ òkókó ni. níbi tó sún kìdí báyìí. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ò lè rí kẹ́yìn. mo ti rí tipẹ́ o. òun gan wò lẹ̀ béèrè yín mọ́. mo ti rí àbèrè ara wo ní ò béèrè mi bọ̀ ní ọjọ́ kan ni mo pàdé ọ̀rẹ́ rẹ̀ tó mú béèrè lọ́wọ́ rẹ̀ pé lágbájá ń kọ́ wá ní ó wà lọ́dọ̀ bàbá rẹ̀ pé bàbá rẹ̀ ló ń tọ́jú rẹ̀ báyìí lọ́dọ̀ bàbá rẹ̀ ló ń gbé. so n tó ṣe màmá yín. n tó ṣe màmá mi. òun ló ṣe òun náà wọ́n lo òun náà ni. wọ́n fòun náà ṣoògùn owó ni. ok mo ń gbọ́ yín. ìgbà tó ṣáàyà èyí tó jẹ́ àbúrò tàn bí lé mi wọ́n bá tún pè mí lọ́jọ́ kan wọ́n bá ní wọ́n fi pé ó tanná sínú ilé kándù gbogbo náà yàrá tiẹ̀ ó ṣáàjò àtòun náà tóun náà jóná gbogbo ẹpọ̀n rẹ̀ ló sún kí tíná yẹn jò tá a gbé lọ sí hospital ní gbogbo àyẹn mò ń tọrọ owó fún ni ní sáìdì ọ̀nà ìwòrò òdù yẹn ni mo ti tọrọ fún kára rẹ̀ tó ṣe kó tó fi bẹ̀tà dáadáa àtàwọn kọ̀ọ̀kan tó tún ràn mí lọ́wọ́ àtọ̀ ẹni tí mo bímọ fún tó ràn mí lọ́wọ́ níbẹ̀ ìgbà tó ṣáàyà mo bímọ èmi náà bí ọmọ tí ó wà lóyún mi mo bímọ kìíní mo bímọ kejì mo dẹ̀ bímọ kẹta àṣé nígbà tí mo wà nínú oyún alákọ̀ọ́bí mi yẹn àṣé ọkọ mi ti fẹ́ ó tún ti fún obìnrin mi náà lóyún tèmi ò dẹ̀ mọ̀ ìgbà tó bímọ dé ẹlẹ́ẹ̀kejì làwọn òbí rẹ̀ pè mí pé lágbájá ti fún obìnrin lóyún o mo ṣàṣàn kún wọ́n bẹ́ẹ̀ mi ẹni kí n má bínú pé ṣù ni mo ní kò sí wàhálà àwọn ibi tó ti lọ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ibi tó lágbára ni ẹni tí kò kí n lù mí á lù mí bí kí n kú kò ní wálé mọ́ owó lé dìú mo lọ ṣe bíríkìlà mo dẹ̀ ti bímọ 3 ó ṣàpè mí lọ́jọ́ kan ó ní òun ò lágbára ìyàwó 2 kí kálukú kó wá ẹ̀nà mo ní tó bá ti wà fẹ́ léèyàn ṣé mi ló máa lé ni nígbà tó ti mọ̀ pé mi ò ní ẹnì kankan gbà tó pé ìta sàrà ni wọ́n ta mi fún ẹ ṣebí ìyàwó tó fẹ́ lọ́jọ́ yẹn aṣọ ọkọ mi ó fẹ́ lọ bẹ́ẹ̀ lómi ṣe wedding ni èmi ni mo lọ bá ara ríǹgì ó lọ́ọ̀rí òun ló fẹ́ lò ó gbé gbogbo ẹ̀tọ́ ìyàwó lọ fún un ó ṣe wedding táyé gbọ́ tọ̀run mọ̀ gbogbo ẹni padà ń gbọ́ bọ̀ mí ìbínú ó bẹ́ mi ó ní kádàrá ni pé nítorí kálukú yànnù mo ní tó bá ti wà fẹ́ yàn ṣé èmi ló máa wá lé mi tí mo bímọ kìnní tí mo bímọ 3 fún ẹ ṣé ẹni tó ẹ̀ṣẹ̀ bímọ 2 fún ẹ ló máa lé ó ní kò sí nǹkan tó kàn òun ó máa lù mí kò wá lé mọ́ kò ṣe nǹkan kan mọ́ owó lé dìú kò san owó lé mo ṣáàwòrán pálárapálá mo kúrò níbi tó gbà fún mi mo lọ gba lébù mi ìgbà tátìjà tí mo nira fẹ́mi náà mo míngù àwọn ọ̀rẹ́ kan níbẹ̀ nígbà yẹn. kẹtó míngù làwọn ọ̀rẹ́ yẹn èmi náà ẹ ṣe bricklayer. bẹ́ẹ̀ni. ẹ máa ń pọn mi. mo máa ń pọn mo lọ mọ bí èèyàn fọṣọ ta tí màá fi bọ́ àwọn ọmọ mi. tí ẹ bá lọ ṣe bricklayer nígbà yẹn lónà máa ń fún yín tí ẹ bá lọ bá wọn pọn mi. wọ́n fún wa ní 1.5. lójúmọ́ ẹ dẹ̀ máa ṣe fún wákàtí mélòó. láti àárọ̀ náà ni tó fi máa dago 4 àbí 5 ọjọ́ mi wọ́n dẹ̀ lè fún mi 2,000. tẹ́ bá gba 2,000 yẹn báwo ni báwo lẹ ṣe máa ná tẹ́ fi máa jẹ. ìbẹ̀ náà mo ti máa ra ta a máa jẹ lálá èmi àtàwọn ọmọ mi a máa ṣe lálásèpọ̀ torí pé ibẹ̀ ni mo ti gbọ́ táwọn èèyàn sọ pé tí lálásèpọ̀ bá pọ̀ jù lára pé ó máa ń fa ìlà fún yàn tèèlà bo èmi àtàwọn ọmọ mi nígbà yẹn. tí ẹ bá lọ sí tẹ́tí lọ báwọn èèyàn pọn mi iṣẹ́ mi ìwọlẹ̀ tó máa ń ṣe gbà yẹn. iṣẹ́ mi tó máa ń ṣe mo lè rí èèyàn tí bá ń lọ lójú títì wọn kàn lè bẹ̀ wọ́n pé mo fi Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi tí yóò gbọ́dọ̀ pè pé jẹ́rìí rọ mo kàn lè padà ní pé kí wọ́n jọ nítorí Ọlọ́run pé ebi ń pa ọmọ mi kó fún àwọn ọmọ mi lóúnjẹ ẹni ẹ̀dẹ̀ lè fún mi lówó ẹlòmíì dẹ̀ lè má fún mi. ẹ̀ẹ́dẹ̀ lọ sọ́dọ̀ bàbá yín pé nǹkan báyìí lẹ́ ń pass through kan fún yín ní nǹkan. wọ́n mọ̀ bọ́ àwọn gan tún máa ń béèrè owó lọ́wọ́ mi. ní condition tẹ́yìn wà. bẹ́ẹ̀ ni àti ìyáálé wọn gan. ìyáálé náà máa ń béèrè owó. bẹ́ẹ̀ ni ògbà tí ara dẹ̀ nẹ̀ mi ì rí ẹbí kankan. ṣé ìyáálé wọn náà ò lówó lọ́wọ́ ni. àgbà ti dé àwọn náà ò lówó lọ́wọ́. àwọn ọmọ tí wọ́n ń kọ́. àkọsẹ́ni kankan tẹnutẹnu ni mo fi lè sọ pé gbogbo àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ ọmọ ìyáálé ìyá mi kò sẹ́ni tó lè sọ wípé mo jẹ nínú ọbẹ̀ òun rí. ọ̀ṣà wọn ní lọ́wọ́. à ń bẹ lọ́n làwọn náà. kò sí nǹkan kan fún wọn. bẹ́ẹ̀ ni. ok ìgbà tẹ́yìn ṣe bricklayer tẹ́yìn pa wọn pọn mi ọkọ ti lọ gbà yẹn. ọkọ mi ti lọ. ilé wo lẹ́yìn gbé gbà yẹn. ilé tí mo gbà fúnra mi ni. èló lẹ gbà lé náà. 18,000. yàrá mélòó. yàrá kan. àdúgbò wo lẹ gbà sí. àdúgbò ọ̀nà airport ni mo gbà sí. ok
ẹ wá mingu pẹ̀lú àwọn èèyàn. Ibi tí mo ti ṣe bíríkìlà yẹn ni mo ti pàdé ẹnìkan obìnrin ọ̀gá wa tá à ń bá ṣiṣẹ́ ló rán pure water lọ́jọ́ ẹ̀ ló bá ní ìyá kí ló dé tá sọ yín dọ̀tí báyìí mo ní mò ń ṣiṣẹ́ lọ ó níṣẹ́ òun mo níṣẹ́ bíríkìlà ó ní bẹ́ẹ̀ ṣe rí ṣé mo lè gba nọ́mbà yìí mo ní mi ò ní fóònù lọ́wọ́ bọ̀ kán fún mi ní ti tòun ó ṣàníbo ni mò ń gbé mo jú ilé wa ní fóònù mọ́ ẹ̀. ó ṣàwà bá mi nílé ó sàsọ̀rọ̀ fún mi pé ṣé mo lè máa jáde ìgbà tí mo jẹ́ single mom mo ní why not pé kò sẹ́ni tó fẹ́ máa ní mi lára kò fẹ́ni tó fẹ́ sọ pé níbo ni mò ń lọ mo ṣàpàdé ẹni àjọ sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ ìgbà táwọn kọ́ máa jáde. yẹn ọkùnrin tó introduce ń ṣe àbí. no obìnrin ok. èmi ò dẹ̀ lọ klọ́ọ̀bù rí mi ì lọ patí rí mi ì mọ nǹkan tó ń ṣe ń bẹ̀ òye mi ò gbé gbogbo ìgbà yẹn tata ṣáàdé club nǹkan tí mi ì jẹ́ rí wọ́n kọ́ ọ̀dà rẹ̀ fún mi ná mo ṣàṣọfẹ́ ni pé ṣọ́n pé mo lọ́mọ ńlẹ̀ o ṣé o máa ra tékèwé ó ní kí n má wọ̀rí fáwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta làwọn máa ra tékèwé fún nǹkan tí mi ì jẹ lóúnjẹ tí mi ò jẹ rí láìjọ tí mo ti délé ayé mi ẹni ẹ kọ́ ọ̀dà rẹ̀ fún mi mi kì í mutí mi ì tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ gbogbo ọtí ń gbà yẹn mo fi Ọlọ́run bá ṣe rí ó kọ́ lọ gbé ọtí wá ó da ọgbẹ́ sórí tí mo ṣàṣọ pé ta ló fẹ́ jẹ́ ó ní kí n má wọ̀rí mo ní ta ló máa san èmi ò lówó lọ́wọ́ ó ní kí n má wọ̀rí pé òun máa san kán ṣe sórí bíìlì òun òun lọ́kọ́ kọ́ mi lọ́tí mo mọ tí ojú mi kọ́kọ́ fi ń jẹ ó ní kò tí ì mọ́ mi lára ni pé tó bá mọ́ mi lára tán ní ìsìn màá ṣe ọkàn mi ò ṣáà gbé the first time tí mo máa kọ́ lọ́kàn mi ò gbé láti báyà bí aago 5 rọ̀lẹ́ tá a ti lọ mo ṣáà ń kan lójú ó release mi ní báyà bí aago 8 ó ní kí n máa lọ kóun máa pè mí ó kó 5,000 fún mi ó dẹ̀ ra tékè fáwọn ọmọ mi adélé àánú àwọn ọmọ mi náà dùn wọ́n bèèrè lọ́wọ́ mi pé mo lẹ ti róúnjẹ yìí mo ní ẹnìkan ló rà fún mi yàtọ̀ pé lálásèpọ̀ àtẹ̀bà náà máa ń jẹ́ gbogbo gbà iná àwọn ọmọ mi dùn láfítà gbà yẹn nìyẹn pé mi ó là máa jáde lọ́jọ́ kẹta mo ní kò sẹ́ mo ní mi lásọ tí màá wọ̀ ọ́ àwọn àǹkárá ìlọkọ mi máa rà fún mi kó tó lọ ó ní kí n máa wọ̀ ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ ó ní kí n wo ọ̀dà aṣọ sínú yàrá ẹ̀ ó ní kí n wo àwọn ṣòkòtò àti tọ́pù tó bá wù mí nílé tiẹ̀ mo dé inú ilé rẹ̀ mo kí ajé kú kalẹ̀ mo ní ó dẹ̀ lóò lọ́kọ ó lóun ò lọ́kọ mo ní ta ló wá ra oògùn kan báyìí fún ẹ ó ní tẹ́nu mi bá ti bò òun máa mú mi rìn mo ní kò sí wàhálà mo mú àwọn aṣọ rẹ̀ mo wọ tọ́pù ẹ̀ ajáde bí tí mo ti jókòó sí lọkùnrin kan ti wá bá mi tíyẹn ti fọwọ́ pa mí lẹ́yìn mo ní kí ló fa ogbó eléyìí ó ní àkínjẹ́ farabalẹ̀ ọ̀rẹ́ mi ti ṣàlàyé fún mi pé bisẹ́ ìdọ̀tí kan lòun ti mú mi òun máa fowó tọ́jú mi ó dẹ̀ ti ṣàlàyé fún un pé yà ń já àwọn ọmọ mi náà mo bá sunkún mo ní ṣé ọ̀rẹ́ mi ló sọ bẹ́ẹ̀ ó ní lọ́jọ́ yẹn ẹ̀yin wò pé àṣírí yín ó ti gbé jáde lọ́jọ́ yẹn ẹni yẹn akànjọ ṣeré pààjọ ṣàwàdà ó ṣàkó 10,000 fún mi lọ́jọ́ yẹn ó tún ra tékèwé fún mi ó tún ra fáwọn ọmọ mi mo tún délé àwọn ọmọ mi inú wọn tún dùn pé ẹ̀dẹ̀ sọ pé ṣe bíríkìlà yìí náà lẹ́yìn ṣe tẹ́ fi ra gbọ̀n kan báyìí mo ní pé ẹnìkan ló ṣàn rà fún mi àkọ́bí mi dẹ̀ ló jẹ́ ẹnìkan tó máa ń fura ó wá pè mí lọ́jọ́ onímọ̀ èmi ẹ̀dẹ̀ sọ pé iṣẹ́ bíríkìlà yẹn tẹ́ pé lálásèpọ̀ àbí gàrí la máa mú lẹ́yìn ra dúró oúnjẹ báyìí mo ní kó gbẹnu sàn pé ṣó fẹ́ ká máa jẹ ìyá yìí lọ ni. kí ni èjì àkọ́bí yín nígbà yẹn. 10 years. kí ni èjì ẹ̀ ń sìn. 12 sọ̀rọ̀ tẹ́ ń sọ yìí gan ọ̀rọ̀ ọdún méjì sẹ́yìn ni. ọmọ kejì yín ń kọ́ kí ni èjì ẹ̀ ń gbà yẹn. 8 going to 8 the last one ńkọ́. 5 ok mo ń gbọ́ yín. obìnrin dẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta. so ọmọ yẹn wá béèrè pé. bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé mo ṣáà ní kó gbẹ́nu ẹ̀sán pé ṣó fẹ́ ká máa jìyà lọ ni inú ọmọ yìí ò ṣáà kò dùn lọ́jọ́ ní òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ó dáa o oníta ló kọ́ lówe tó ń pa òwe tó ń pa yìí ọjọ́ yẹn mo sun ẹkún pé ọmọ kékeré irú eléyìí ó ṣe lè máa sọ fún mi pé kò pàkéjì tán ò bọ̀ bí tó fẹ́ àpò bá ní express láti pa pé òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ó sàn ju ká máa jẹ nǹkan gidi pẹ̀lú ìnira lọ báyìí ni mo ti gbọ́ kókó má wọ̀rí ọjọ́ yẹn fúnra mi ni mo pè bọ́ yẹn pé àṣebọ́lá máa jáde lénìí ni dàtọwọ́ tó fún mi tó ti fẹ̀ mọ́ mi lójú ó ṣàní kí n má wọ̀rí pé ó máa pè é kí n ṣáà má fọ̀rọ̀ gùn èmi náà bá dẹ́ntì sí sí aṣẹ́wó. pẹ̀lú bọ̀bọ́ yẹn lè fi bẹ̀rẹ̀. bọ̀bọ́ yẹn lè fi bẹ̀rẹ̀. gbà ọjọ́ tẹ kọ́kọ́ jáde ló kó fún yín. ṣé tí mo pè fúnra mi ọjọ́ àkọ́kọ́ tẹ máa kọ́ jáde. no 10,000 ló fún yín lọ́jọ́ àkọ́kọ́ tẹ jáde bọ̀ ńgbà tẹ máa bẹ̀rẹ̀ sí lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ èlò ló kọ́kọ́ fún yín. ọjọ́ yẹn náà 10,000 náà ló tún fún mi.
òun ló sanwó hòtẹ́ẹ̀lì àbí ilé ẹ̀ lọ. rárá ó dẹ̀ tún ra oúnjẹ fún mi. níjọ́ yẹn náà ọjọ́ àkọ́kọ́ yẹn báwo ló ṣe rí lára yín. ó rí bákan lára mi torí nǹkan tí mi ṣe rí tí mi ò ní experience ẹ̀ bọ̀ lójú ọ̀bọ̀ yẹn náà ti rí pé ẹni yìí kò ṣe irú nǹkan báyìí rí ló jẹ́ kó fi mí lẹ̀ lọ́jọ́ yẹn tó fi kó o fún mi tó dẹ̀ ra oúnjẹ fún mi àtàwọn ọmọ. ìyẹn ní ọjọ́ àkọ́kọ́ tẹ́ lọ hòtẹ́ẹ̀lì àbí ọjọ́ àkọ́kọ́ tẹ́ lọ hòtẹ́ẹ̀lì yẹn ṣé nǹkan kan pa yín pọ́njọ yẹn. ó ṣàní kí bóun nǹkan kò pa á pọ̀ lọ́jọ́ yẹn tó mo sọ fún mi ní mi ṣe rí pé mi ìdẹ̀mọ́ bó ṣe máa rí lára mi ó wá ní òun máa kọ́ mi pé kí n kọ́kọ́ bóun ṣeré náà kóun kọ́ òun mo wá ní báwo ṣe fẹ́ bẹ̀ ṣeré tó ní bá mi sùn ó ní kí n má wọ̀rẹ́ mo ṣàbà ṣeré lọ́jọ́ yẹn tá a fi lọ. ok so lẹ́yìn ìgbà yẹn ń kọ́ ara yín ti wá mọ́lé pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni so èyí lẹ wá ń pè. èmi mo wá ń pè fúnra mi tá a fi jọ jáde tàtọ́jọ́ jáde lọ́jọ́ kejì yẹn náà ọjọ́ tá a máa tọ́jọ́ jáde yẹn lájọ ṣeré ó wá tún fún mi ní 10,000 ó dẹ̀ tún ra oúnjẹ fáwọn ọmọ mi. bọ́ ọmọ mi àkọ́bí yẹn kò jẹ oúnjẹ yẹn mo wá lọ yọ pankẹ́rẹ́ fún mi ní tó bá ti jẹ́ ṣé kí n mú ẹ lọ síbi táwọn yóò ti gbé ọ ṣé ojú ẹ fọ́ ni ṣé o rí pé mi nìkan ni mò ń dágbé bùkátà ni mo ti ìgbà tí mo dẹ̀ wà nínú oyún tí mo bí níbi oṣù 3 sẹ́yìn mo ní mọ́tò accident gan tẹ́gbẹ́ mi yẹ tí mo wà ní usage fún odidi oṣù 6 nígbà yẹn wọ́n á sọ fún mi pé bíríkìlà tí mò ń ṣe mi ò gbé pé ẹgbẹ́ mi tó yẹ dọ́pọ̀ yẹn sọ fún mi pé kí n má kiri ọjà kí n dẹ̀ má jókòó ju kí n dẹ̀ má ṣiṣẹ́ wàhálà mo ní mo ṣe ń ṣiṣẹ́ yẹn 2,000 tó ń fún mi màá rògùn 500 bẹ́ẹ̀ ẹ máa jẹ́ lálásẹ̀pọ̀ mo ní ẹ̀ẹ́dẹ̀ tún lọ school ó wá sọ fún mi pé kí n má jáde wọ́n yẹn bá ní tó bá yẹ pé school wa bá máa stop mi òun ò mọṣẹ́ tẹ̀ ń ṣe náà bọ̀ òun ò ṣọ́ọ̀pù iṣẹ́ bíríkìlà lẹ́ ń ṣe tẹ́ fi ń rá dúró oúnjẹ tẹ́ ń jẹ kò ṣáà jẹ́ mo lu ọmọ yẹn lọ́jọ́ yẹn tí mo lù gan oúnjẹ yẹn mo fagídí fún un tèmi fi sùn lọ bọ̀ mi ò rórun sọmọ yẹn ní òsùn gbàtọ́ ṣáà lọ́jọ́ èmi mo ṣàpẹ̀ ọ̀bọ yẹn ọjọ́ mi ó máa fún mi ó wá di pé ó ń reduce owó yẹn díẹ̀díẹ̀ ó lè bá mi sùn tán kó ní kí n send account number mi kí n pé kó má gbé kọ ọ̀rẹ́ mi tó introduce mi wọ́n á sọ fún mi ìyẹn ṣáà yẹn ti lọ nìyẹn òun máa tún líǹkì mú ẹlòmíì. ìyẹn pé ó ti ṣe tẹ̀ tán nìyẹn. wọ́n ní ṣé wọ́n pọ̀ báyẹn ní ó ní òrèlé ojú ẹ̀ kan rí báyìí náà ṣé ò tiẹ̀ jà mí ìjà omi ìdẹ̀ ṣe irú nǹkan báyìí ó ní kí n má wọ̀rí wọ́n tún máa líǹkì mi mọ́ ẹlòmíì ó ṣàtúnmú mi lọ sọ́dọ̀ ẹlòmíì tó di wípé even though gan ọ̀rẹ́ méjì mi ìmọ̀ kọ́rẹ́ méjì làwọn méjì wọ́n bá mi sùn tèmi ò dẹ̀ mọ̀ ọ̀rẹ́ mi yẹn náà ló ṣe àtọ́nà àwọn méjèèjì. ṣé lẹ́ẹ̀kan ṣoṣo àbí lọ́tọ̀ọ̀tọ̀. lọ́tọ̀ọ̀tọ̀ ó wá di pé mi gan ti wá mọ sẹ́jọ́ ẹni tó mọṣẹ́ lọ ẹni tó kọ́ mi níṣẹ́ lọ màá kàn sọ fún àwọn ọmọ mi ni mi ibẹ̀ ni mo wá sọ fún ọ̀rẹ́ mi lọ́jọ́ mo ní eléyìí tó fún mi pé ó bá mi tó gbé 1,000 2,000 lé mi lọ pé tí mo dẹ̀ ṣàlàyé fún un pé torí àwọn ọmọ mi ni ó wá ní tí a bá ti fẹ́ jọ lọ bá máa negotiate mo ní owó ló tún jẹ́ negotiate ó ní mo máa sọ èyí tí n bá fẹ́ gbà tó bá tẹ́ lọ́rùn tí ó bá tẹ́ lọ́rùn pé tó bá ti débẹ̀ wàá sọ fún pé tó o negotiate àjẹsí má reduce owó mi tó bá fi lè reduce owó mi pé tó bá ti fẹ́ fa bẹ́ẹ̀ gbèsè pé báyìí ó máa san owó ẹ̀ mo ní èmi ò tí mọ̀ pé èèyàn máa ṣe irú nǹkan báyẹn pé kó má wọ̀rí mo ṣáà ti mọṣẹ́ ju ẹni yẹn lọ tó jẹ́ pé nǹkan tẹ́ni ẹ̀gbọ́n ò kì í ṣe èmi gan tún ṣe kọjá ààyè èmi gan ti di kọ́sítọ́mà. bí àwọn nǹkan wo. àwọn nǹkan bẹ̀rẹ̀ pé tá a bá ti jọ mí ti pọ̀ báyìí tó bá ti lọ sanra báyìí màá ti mú owó ẹ̀ nínú àpò. ẹ ti fò lè kún nìyẹn. mo ti máa mú owó rẹ̀ tó bá dẹ́ pè mà ní ṣé àjọsanra papọ̀ kọ́ ni ṣé orí mi tí mo tọwọ́ bọnú àpò ẹ̀ tó jẹ́ pé mi gan ti di kọ́sítọ́mà. so oríṣiríṣi ọkùnrin. oríṣiríṣi ọkùnrin. kọ bóyá èyí tó sanra àbí èyí tí kò sanra kọ bóyá ó kúrú àbí kò àbóga wo gbogbo yẹn. ok tẹ bá ní pé kẹ ẹ wò ó àwọn ọkùnrin tẹ bá lájọṣepọ̀ nígbà tẹ ẹ ń ṣiṣẹ́ yìí wọn á tó mélòó. mi lè sọ. bí a bí 10. mi lè sọ torí ti tèmi focus máa ń focus pé kémi ti gba owó mi. ok alright ṣé owó tó wọn máa ń fún yín yẹn ṣé bí ẹgbẹ̀rún 10 náà ni. kò kí n ṣe ẹgbẹ̀rún 10 o nǹkan tó jẹ́ sọ pé mo ti di customer ni pé tí kan bá fún mi ní bóyá 2,000 tí ò tẹ́ mi lọ́rùn
tí mo dẹ̀ gbà ó ní ẹ kò sówó lọ́wọ́ wọn ni màá pé kò ní gbé kọ́ mi tẹ́lómìnà bá tún bá mi sùn tó bá fún mi 2,000 àbí 3,000 aṣáà tó iye tí màá fi bá àwọn mi ra nǹkan tí wọ́n máa jẹ tó jẹ́ pé mo ti lọ download àwọn blue film lórí fóònù tí mo bá ti dọ́dọ̀ ẹni yẹn bẹ́ẹ̀ màá sọ fún pé ṣé irú ilé ló fẹ́ ni ṣé irú ilé ló fẹ́ tó bá ti jẹ́ pé irú ilé ìbá ni o iye tí màá gbà rè tó bá jẹ́ pé irú ilé ìbá ni o iye tí màá gbà rè o tá dẹ̀ sọ pé kò sí wàhálà. ṣé wọ́n dẹ̀ ń san. wọ́n dẹ̀ ń san bọ̀ èmi kò ní san ọjọ́ kan tiẹ̀ wà tí ó sì ń wọ̀kọ̀ lọ́wọ́ mi tí yàrá lọ́dún ti lé wa bọ́ síta mo ti wá sọ fẹ́ni yẹn pé mo fẹ́ san owó ilé wa ní kí n má wọ̀rí pé tí n bá ti ṣe nǹkan tí mo bá fẹ́ wọn ní kò sí ọ̀rọ̀ ìgbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀tàn tó bá mi sùn 4,000 ló gbélé mi lọ́wọ́ mo sun ẹkún délé ibi tí mo ti ń ké lọ́mọ mi ti wá pé kí ló ṣe yín mo ní kò sí nǹkan kan ní kí wàá lè tẹ wá ń sunkún èbí òun sọ fún yín pé òkèlè gbígbẹ pẹ̀lú kinní kan mo ṣàtúnú ọmọ yẹn lọ́jọ́ yẹn pé kí ni nǹkan tó ń sọ ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu ó wá dọjọ́ kan mo tún wá mìtì bàbá kan olówó ni wọ́n mo ń kọjá lọ́jọ́ yẹn ni wọ́n hàn mọ́ tán wọ́n á gba nọ́mbà mi lọ́jọ́ yẹn wọ́n kọ́ ṣe transfer 30,000 sí mi fúnra mi gan ni mò ń pè wọ́n kò kì í ṣàwọn náà pè mí mo wá délé wọn ti wá fún mi lápọ̀tímẹ́ǹtì pé aago báyìí ò ní ká wá sí ilé o kí n wá sọ ibi òun tẹ̀ táwọn gbà mo wá ní kò sówó lọ́wọ́ wọn ṣe báwọn fún mi lówó kan lánàá mo ní ṣe mo sọ fún mi pé ó ní bùkátà ni mi pé mo ti lọ fi solve problem school àwọn ọmọ rẹ̀ wọn á ní kí n má wọrí wọ́n tún sẹ́ni 50,000 inú mi wọn á dún ládùn jùlọ ọjọ́ yẹn aago 2 ló dá èmi kàn sùn lọ́n ti tèmi ni bí mo ṣe lálàrí mẹ́rin mi nìyẹn wọ́n yẹn sọ fún mi pé ṣe báwọn sọ pé kí n má ṣiṣẹ́ iṣẹ́ tí àwọn ṣe táwọn fi kàgbà kó kú iṣẹ́ tí first born àwọn ṣe tó náà fi kàgbà kó àìsàn èmi náà tún ti wá tọwọ́ mọ́ obìnrin lèmi dẹ̀ bí kalẹ̀ pé ọ̀rọ̀ wo ni mo fẹ́ máa sọ fún àwọn ọmọ mi ṣé mo ti wá rí pé ọmọ mi first born ó ti fẹ́ máa ká mi pé kí ni nǹkan tí mo fẹ́ máa fi kọ́ ọmọ yẹn mo sá sùn ìgbà tí mo máa jí mo jí láago 4 tí mo lálà yẹn tó gùn ìgbà tí mo máa wojú fóònù mi báyìí mo ti bá miss call 5 miss call ń bẹ. ní ọ̀sán yẹn. lọ́sàn yẹn àyà mi ti já pé ẹni tó fún mi lówó tí mo ní mo fẹ́ lọ bá. ó fún yín 30,000 lánàá. àti 50,000 mo ní condition wo lẹ́nu yẹn fẹ́ wà pé wọ́n ló pè mí ó tún wá di nọ́mbà mo ṣàtún flash gbogbo àwọn nọ́mbà tó fi pè mí ẹni ó ní wọ́n wá pè lọ́dọ̀ àwọn ni wọ́n ti lọ gbàtọ́ mo ṣá ó màá wé ètò obìnrin tí mo máa lò fún ẹnìyẹn pé màá sọ fún pé oore ọ̀tá mi ní ìjẹ́ kí n wá pé mo lo oògùn nígbà tí mo fi máa wo orí fóònù ní ọjọ́ kejì mo ti tán ti post RIP bọ̀bọ̀ yẹn máa yẹn bá ní. ìyẹn olówó yẹn. olówó yẹn mo ní kí ló ṣe ẹni yìí mo wá kọ́mẹ́ǹtì mo ní kí ló ṣe aláàjì ẹni yẹn wá ní kí n wọnú DM òun mo ní ẹjọ́ kí ló ṣe bá ní sẹ́ mo dá àwọn ọmọ ní mo ní mo mọ̀ wọ́n obìnrin lẹ́nu ẹ̀ mo ní mo mọ̀ wọ́n ó lẹ̀ mọ̀ wọ́n mo ní ó ní báwọn ṣe jẹ́ sí mo ní bí eré àdàdì mi ni mo ní àná alánà mo dẹ̀ fẹ́ lọ ọ̀dọ̀ wọn ó ní òun líǹkì mọ́ ọ̀rẹ́ wọn kan pé ọ̀rẹ́ wọn ló sọ pé wọ́n fẹ́ wẹ ọṣẹ kan pé wọ́n ti wẹ ọṣẹ yẹn wọ́n á sọ pé kàn fi bá obìnrin sùn láago 2 pé kò dẹ̀ gbọ́dọ̀ yẹ mo ní mo ṣe gbẹ́ni yẹn blocking nìyẹn. ẹ̀yin àti wọ́n dẹ̀ láde wọn aago 2. mo sáà ń ṣe ni mo sáà ń ṣe mo ní orí mi ò mọ̀ gbàbọ̀dé bí tí mo ti sọ pé Ọlọ́run máa ṣe torí mi ò gbàbọ̀dé bọ́ ọmọ mi tó ṣe wọlé lọ́ba ní ṣe bí mo sọ fún yín